àwọn ìjọ tẹ́ rí yẹn àwọn ni wọ́n pè ní ìjọ kátólíìkì tí àwa apá kan nílẹ̀ Yorùbá máa ń pè ní ìjọ pàdí. àwọn ló ń lo fada, àwọn ló ń lo mọ̀dá, àwọn ló ń lo sista, àwọn ló ń lo broda. ìjọ pàdí ni tí àwọn ẹ̀ka ìjọ wọn wà káàkiri. àwọn kan wà lábẹ́òkúta ń bí, àwọn tó tẹ̀ wà lábẹ́òkúta ń bá ó pọ̀ torí pé a ò ní fẹ́ júwe àwọn ibi tó wà kó má bàa jẹ́ bí ìbani ní orúkọ jẹ́. àwa tá bá ti rí òtítọ́ ẹ jẹ́ ká máa sọ òtítọ́. kí ló dé tẹ́ ẹ lè jẹ́ kó yé gbogbo èèyàn ní pé àwọn ìjọ yẹn o àwọn ni wọ́n mú ẹ̀sìn ìgbàgbọ́ dé orílẹ̀-èdè yìí, ṣùgbọ́n látara nǹkan tó ń ṣe ló jẹ́ kí àwọn kan kúrò lára wọn pé àwọn ò lè máa kúnlẹ̀ fèrè. àwọn lè máa rí tó cherish fọ́tò Jésù jù. àwọn ìyẹn fọ́tò Robert Powell ara àwọn lélẹ́yìí tó ń jó yìí ẹ ti rí àwọn ni wọ́n cherish fọ́tò Jésù àti fọ́tò Maria. tó bá rí fọ́tò báyìí ọmọ máa kúnlẹ̀ fi fọ́tò ni. látara àwọn nǹkan tí wọ́n ń ṣe òun ló jẹ́ kí àwọn ìjọ pín láti ara wọn. tá a ti rí Methodist, tá a ti rí African, tá a ti rí Baptist Church, tá a ti rí àwọn ìjọ kákàkiri Kérúbù Sẹ̀lẹ̀, Church of the Lord. látara nǹkan tí wọ́n ń ṣe tí kò bá ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá wa lára mu ni pé kí ni kókó pé a kúrò nínú ẹ̀sìn ìṣẹ̀ṣe, a kúrò nínú ẹ̀sìn àbáláyé, a kúrò nínú ẹ̀sìn ká máa tọ́po ká máa tọ́yọ̀. ṣebí ẹ sọ wípé ẹ̀sìn tí wọ́n mú wá yìí ẹ̀sìn ìtura ni, ẹ̀sìn tí ò nira ni, ẹ̀sìn tá a gbọ́dọ̀ foríbalẹ̀ fóríṣà kankan ni. kí ni túmọ̀ gbogbo eléyìí? àwọn kan máa rò pé bóyá mo ti ní mẹ́ńtà. mi ò ní mẹ́ńtà. Jésù tí mo gbà yẹn mi ò gbà lọ́sọ̀ọ́ gan. wọ́n bí mi sínú ẹ̀ gọ́gọ́gọ́gọ́gọ́ ni tí mo mọ tinú tẹ̀yìn ẹ̀. nígbà tí ẹnìkan wá ń ṣe wàásù fún mi ó ń ṣe kéde fún mi mo ní má pìtàn Jésù fún mi. ṣọ́ọ̀ṣì ni wọ́n bí mi sí, ṣọ́ọ̀ṣì ni mò ń sùn. ìwọ kọ́ ló máa kéde Jésù fún mi. mo mọ Jésù. wọ́n tún wá mọ èrè Màríà wúndíá ìyẹn ìyá Jésù. wọ́n á mọ sẹ́dùn náà ṣọ́ọ̀ṣì wọn. tó bá ti wá ní èrè yẹn nu ṣọ́ọ̀ṣì wọ́n á ní ti Màríà, wọ́n á ní ti Jésù. wọ́n wá máa forí balẹ̀ fún. ṣùgbọ́n nítorí pé àwọn bàbá wa tí wọ́n gba ẹ̀sìn kìrìsìtẹ́nì yẹn wọ́n gbà tọkàntọkàn pé àwọn fẹ́ kúrò nínú ẹ̀sìn tọkàntọyọ̀. ìtọ́wọ̀n wa bá pàdé ń bí kò wá yàtọ̀ sí tọkàntọyọ̀. kí ni tó mọ̀ wípé ká máa bẹ̀rẹ̀ ká máa kúnlẹ̀ síwájú ère. àwọn kan wá ń jáde wọ́n fẹ́ máa defend àwọn nǹkan tí ò tọ́, àwọn nǹkan tí ò yẹ. òwe àwọn àgbàlagbà kan sọ wípé béèyàn bá ti lè tu ilé jù kò sì gbà téèyàn ò ní kan aáyán funfun o. òun mo ṣe ń tẹnu mọ́ sẹ́yìn pé ẹ jẹ́ kó ní kálukú wa máa ṣe ẹ̀sìn tiẹ̀. ẹ yí lọ tún di onídìí. ẹ má tún di onídìí. kí là tún di onídìí fún? kí là ń ṣe wàhálà fún? kí là ń ṣe fìtínà fún? òun lélẹ́yìí ṣé nǹkan táwọn eléyìí ń ṣe yìí kó jẹ́ ṣó yàtọ̀ sẹ́bọ. Bíbélì sọ fún wa nínú ìwé Ẹ́kísódù nínú òfin 10 tí Mósè lọ gbà wá lọ́dọ̀ Ọlọ́run pé ẹ̀yin kò gbọ́dọ̀ ya èrèkèrè fún ara yín. ṣé èrèkèrè tọ́lọ́run ní ká má yà fúnra wa ṣé òun kọ́ làwọn eléyìí yá yìí. ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní ibi gbogbo tí ẹ ti ń wò wá. ìkànnì Òkodoro ọ̀rọ̀ ní mídíà ibẹ̀ gangan náà ni ẹ já sí. ẹ bá a pín fọ́nrán yìí, ẹ jẹ́ kó délé, ẹ jẹ́ kó dóko. ẹ̀yin èèyàn wa nílé lóko, gbogbo ọmọ kóòtù òjìrè pàápàá jùlọ àwa kìrìsìtẹ́nì. òwe àwọn Yorùbá kan ó máa ń sábà so mọ́ mi lára
ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí wọ́n máa ń sọ wípé olódodo kì í nẹ́ni. Àwọn kan máa ní olódodo kì í nẹ́ni kọ́ o, olódodo kì í nẹ́ni. Kí ni ìtumọ̀ olódodo kì í nẹ́ni? Ni pé olódodo kì í léèyàn. Ẹni tó bá sọ òtítọ́ ayé ò ní fẹ́ gbọ́. Kí ló jẹ́ kí n mú òwe yẹn wá? Fọ́nrán kan wà tí ó ń lọ káàkiri ní àárín ọ̀sẹ̀ yìí. Tá bá wo fọ́nrán yẹn, òun ni mò ń ṣó fún wa lókè yẹn. Tá bá wo fọ́nrán yẹn dáadáa, a rí pé àwa Kristẹni ni à ń ṣe nǹkan tí wọ́n ń ṣe ń bẹ̀ yẹn. Ṣùgbọ́n láàárín àwa Kristẹni yẹn, a ní àwọn ẹ̀yà káàkiri. Ẹ jẹ́ kí n kọ́kọ́ fẹ́lẹ́ ìkú fún wa. Àwọn ìjọ tẹ́ ẹ̀ rí yẹn, àwọn ni wọ́n ń pè ní ìjọ kátólíìkì, tí àwa apá kan nílẹ̀ Yorùbá máa ń pè ní ìjọ pádì. Àwọn ló ń lo fada, àwọn ló ń lo mọ̀dá, àwọn ló ń lo sista, àwọn ló ń lo broda. Ìjọ pádì ni tí àwọn ẹ̀ka ìjọ wọn wà káàkiri. Àwọn kan wà lábẹ́òkúta ń bí, àwọn tó tẹ̀ wà lábẹ́òkúta ń bí ó pọ̀. Torí pé a ò ní fẹ́ júwe àwọn ibi tó wà kó má bàa jẹ́ bí ìbani ní orúkọ jẹ́. A ò bá wọn lórúkọ jẹ́, àlàyé ni a fẹ́ ṣe. Ẹ jẹ́ kí n tẹ̀síwájú ní orí ọ̀rọ̀ mi. Ṣé ẹ rí àwọn ìjọ tí ó wà lókè yìí? Àwọn ọlọ́kọ́kọ́ dé sí orílẹ̀-èdè Nàìjíríà, ṣùgbọ́n látara àwọn nǹkan tí wọ́n ń ṣe, òun ló jẹ́ kí àwọn ìjọ pín láti ara wọn. Tá a ti rí Methodist, tá a ti rí African, tá a ti rí Baptist Church, tá a ti rí àwọn ìjọ káàkiri, Kérúbù, Sẹ̀lẹ̀, Church of the Lord. Látara nǹkan tí wọ́n ń ṣe tí kò bá ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá wa lára mu ni pé kí ni kókó pé a kúrò nínú ẹ̀sìn ìṣẹ̀ṣe, a kúrò nínú ẹ̀sìn àbáláyé, a kúrò nínú ẹ̀sìn ká máa tọ́po ká máa tọ́yọ̀. Ṣèbí ẹ sọ wípé ẹ̀sìn tí wọ́n mú wá yìí ẹ̀sìn ìtura ni, ẹ̀sìn tí ò nira ni, ẹ̀sìn tá a gbọ́dọ̀ foríbalẹ̀ fóríṣà kankan ni. Kí ni ìtumọ̀ gbogbo eléyìí? Ẹ jẹ́ kí n fi yé wa. Àwọn ìjọ tẹ́ ẹ rí lókè yìí, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo sọ lẹ́ẹ̀kan, àwọn ni wọ́n ń pè ní ìjọ pádì, tá a mọ̀ sí Catholic Church. Àwọn lẹ máa rí tó máa mọ èrè Jésù sẹ́nùnà wọn. Wọ́n á wá mọ gbogbo èrè àwọn ọmọ ẹ̀yìn Jésù yẹn. Wọ́n á mọ 12. Wọ́n á wá mú ti Júdásì, wọ́n á jẹ́ kó yàtọ̀. Wọ́n á tún wá mọ èrè Màríà wúndíá, ìyẹn ìyá Jésù. Wọ́n á mọ sẹ́nùnà ṣọ́ọ̀ṣì wọn. Tó bá ti wá, á ti wá ní èrè yẹn nu ṣọ́ọ̀ṣì. Wọ́n á ní ti Màríà, wọ́n á ní ti Jésù. Wọ́n wá máa forí balẹ̀ fún. Ṣùgbọ́n nítorí pé àwọn bàbá wa tí wọ́n gba ẹ̀sìn Kristẹni yẹn, wọ́n gbà tọkàntọkàn pé àwọn fẹ́ kúrò nínú ẹ̀sìn tọkàntọyọ̀. Ìtọ́wọ̀n wa bá pàdé ń bí kò wá yàtọ̀ sí tọkàntọyọ̀. Kí ni ìtumọ̀ wípé ká máa bẹ̀rẹ̀ ká máa kúnlẹ̀ síwájú èrè tó wá yàtọ̀ síbi tá a ti ń bọ̀? Òun làwọn bàbá wa fi kó ń bẹ̀. Ṣùgbọ́n nǹkan kan tó dùn mí bẹ́ẹ̀ ni wípé àwa tá bá ti rí òtítọ́, ẹ jẹ́ ká máa sọ òtítọ́. Kí ló dé tẹ́ ẹ lè jẹ́ kó yé gbogbo èèyàn ni pé àwọn ìjọ yẹn o, àwọn ni wọ́n mú ẹ̀sìn ìgbàgbọ́ dé orílẹ̀-èdè yìí. Ṣùgbọ́n látara nǹkan tó ń ṣe ló jẹ́ kí àwọn kan kúrò lára wọn pé àwọn ò lè máa kúnlẹ̀ fèrè. Àwọn lè máa rí tó cherish fọ́tò Jésù jù. Àwọn ìyẹn fọ́tò Robert Powell, ara àwọn lélẹ́yìí tó ń jó yìí. Ẹ ti rí àwọn ni wọ́n cherish fọ́tò Jésù àti fọ́tò Maria. Tó bá rí fọ́tò báyìí ọmọ máa kúnlẹ̀ fi fọ́tò ni. Àwọn ló máa ń lo rosary tó dàbí tẹ̀túbà tó máa ń mú dání yẹn, àwọn gógó ló ń lò ó. Ṣùgbọ́n ìyàlẹ́nu tó wá yẹ̀ mí lẹ́nu ni pé àwọn kan wá ń jáde, wọ́n fẹ́ máa defend àwọn nǹkan tí ò tọ́, àwọn nǹkan tí ò yẹ. Òwe àwọn àgbàlagbà kan sọ wípé béèyàn bá ti lè tu ilé jù
kò sì gbà téèyàn ò ní kan ayọ̀ funfun o. òun mo ṣe ń tẹnu mọ́ sẹ́yìn pé ẹ jẹ́ kó ní kálukú wa máa ṣe ẹ̀sìn tiẹ̀. ẹ yí lọ tún di onídìí, ẹ má tún di onídìí. kí là ń tún di onídìí fún? kí là ń ṣe wàhálà fún? kí là ń ṣe fìtínà fún? òun lélẹ́yìí ṣé nǹkan táwọn eléyìí ń ṣe yìí kó jẹ́ ṣó yàtọ̀ sẹ́bọ? ẹ bá la tún di onídìí, bíbélì kùránì ò dá, ẹ bá la tún di onídìí, kùránì sọ nǹkan báyìí, kùránì sọ nǹkan báyìí. ṣé nǹkan táwọn eléyìí ń ṣe yìí ṣé kì í ṣẹbọ? ṣebí kìrìsìtẹ́nì ni wọ́n, ṣùgbọ́n ó yẹ ká jẹ́ kó yẹ gbogbo àwọn ayé ni pé ìwà tí wọ́n ń wù òun ló jẹ́ kí àwọn kìrìsìtẹ́nì kí wọ́n dínà wẹ́dà tá a wá pín kákàkiri. a ò lè máa kúnlẹ̀ fèrè, a lè la máa bọ èrè. kí ni túmọ̀ nǹkan tí wọ́n ń ṣe yìí? ṣé léyìí tí wọ́n ń ṣe yìí ṣé léyìí ò kì í ṣẹbọ? ṣé léyìí ò kì í ṣòrìṣà? ẹ jẹ́ ká sọ fún gbogbo ayé nǹkan tó yẹ kóníkálùkù wa máa ṣe ni pé kóníkálùkù wa máa roko sọ́dọ̀ ẹ̀. àwọn kan máa rò pé bóyá mo ti ní mẹ́ńtà, mi ò ní mẹ́ńtà. Jésù tí mo gbà yẹn mi ò gbà lọ́sàn-án gan. wọ́n bí mi sínú ẹ̀ gọ́gọ́gọ́gọ́gọ́ ni tí mo mọ tinú tẹ̀yìn ẹ̀. nígbà táwọn kan wá ń ṣe wàásù fún mi, ó ń ṣe kéde fún mi, mo ní má pìtàn Jésù fún mi. ṣọ́ọ̀ṣì ni wọ́n bí mi sí, ṣọ́ọ̀ṣì ni mò ń sùn. ìwọ kọ́ ló máa kéde Jésù fún mi. mo mọ Jésù, kì í ṣe Jésù tẹ̀yìn tẹ́ ẹ̀yà sínú ìwé yìí. àwọn ìjọ kan náà a máa ya Jésù, a máa jẹ́ pé àwọn ṣe kíní kan káàkiri, àwọn lọ́ọ̀lù, àwọn ṣe kíní kan kíní kan. ṣé Jésù yìí lè yà sínú ìwé? ṣé yẹn náà wàá yàtọ̀ sí eléyìí tí wọ́n ń ṣe lókè yìí? Bíbélì sọ fún wa nínú ìwé Ẹ́kísódù nínú òfin 10 tí Mósè lọ gbà wá lọ́dọ̀ Ọlọ́run pé ẹ̀yin kò gbọ́dọ̀ ya èrèkèrè fún ara yín. ṣé èrèkèrè tọ́lọ́run ní ká má yà fúnra wa? ṣé òun kọ́ làwọn eléyìí yá yìí? ẹ̀yin kò gbọ́dọ̀ forí balẹ̀ fún ọlọ́run mìíràn. ṣé ọlọ́run mìíràn tó ọlọ́run ní ká má forí balẹ̀ fún? ṣé òun kọ́ làwọn eléyìí ṣe yìí? ẹ jẹ́ ká sọ òtítọ́, kó òtítọ́ kó lè sọ wá di òmìnira. bàbá sì wà nínú ẹ̀ṣẹ̀, a ò lè sọ yí pé kó rí ọ̀fẹ́ kó máa pọ̀ sí i. ẹ jẹ́ ká sọ òtítọ́. tá a bá kú sínú òtítọ́ ó máa dáa ju ká kú sínú ẹ̀ṣẹ̀ lọ. kí la fẹ́ lọ bọ́ lọ́hùn sọ? kí la fẹ́ lọ bá pàdé lẹ́yìn ayé yìí nígbà tá a bá kú sínú ẹ̀ṣẹ̀? ẹ jẹ́ ká sọ òtítọ́. àwọn kan nínú àwọn kìrìsìtẹ́nì wọ́n ti pè mí lọ́mọ àlè. mo dẹ̀ gbà tẹ̀bí ẹ̀yin la pè mí lọ́mọ àlè, tòbí Ọlọ́run fún ara ẹ̀ kò kú pè mí lọ́mọ àlè. tẹ̀bí mo kú mọ nǹkan tí mò ń sọ. ṣé kì í ṣe kìrìsìtẹ́nì làwọn eléyìí? sọ́wọ́n eléyìí ò kì í ṣe kátólíìkì? sọ́wọ́n eléyìí kọ́ ló kọ́ mú gbàgbọ́ wọ orílẹ̀-èdè Nàìjíríà? ẹ yẹ wa ẹ bá a pín fọ́nrán yìí, ẹ jẹ́ kó délé, ẹ jẹ́ kó dóko. ṣùgbọ́n kọ̀ọ̀kan tí mo fẹ́ sọ fún wa ni pé ẹni bá ti lè tú di onídùúdù ọjọ́ kan wọ́n á tú di tọ̀dọ̀ ẹ̀ náà. ẹ jẹ́ ká sọ òtítọ́, kó òtítọ́ kó mú wa yege. ó kó lórí ọ̀rọ̀ ní mídíà. ire o.